adúpẹ́dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run à ń tẹ̀síwájú lórí ètò yìí. Àlejò mi fún tòní gẹ́gẹ́ bí mo ti ṣe sọ fún mi pé motivational speaker ni wọ́n. Àwọn oríṣiríṣi ìdí ni wọ́n ti máa ń pè wọ́n pé kí wọ́n wá bá àwọn ènìyàn sọ̀rọ̀. Àǹfààní ta ní ni pé a rí wọn gbà lálejò lórí ètò lónìí. Inú mi sì dé bẹ́ẹ̀ náà ni ayọ̀ mi kún. Orúkọ wọn náà ni Adérónkẹ́ Adéníran. Ẹ̀yin aráalé, ẹ bá mi kí wọn káàbọ̀ sórí ètò sí dáadáa lẹ́dí. Ẹ bá mi káwọn aráalé náà. Ẹ̀yin aráalé, mo kí yín o. Ẹ kú ìjókòó, ẹ kú ìfojúsọ́nà sétò yìí. Inú èmi náà dùn láti wà lórí ètò, láti wà pẹ̀lú yín. Ohun tí mo lérò ni wípé ọ̀rọ̀ tá a máa bára wa sọ lónìí yóò ṣe gbogbo wa láǹfààní. Lágbára Ọlọ́run. Àmín ẹ̀ pọ̀. Ní ká kọ́kọ́ fi eléyìí bẹ̀rẹ̀ pé ta ni a lè pè ní àpọ́n tàbí ọ̀dọ́ tó ti ṣetán láti tó ti jẹ́ ó ti dàgbà tó láti sọ pé òkè mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa gbáradì tàbí mo ti ń ṣetán mo ti ń palẹ̀ mọ́lẹ̀ láti lọ sílé ọkọ. Mo dúpẹ́ fún ìbéèrè yẹn, ó jẹ́ èyí tó dùn mí nínú torí pé nǹkan tá à ń pè ní ọ̀dọ́ tàbí àpọ́n ó jẹ́ nǹkan tó jẹ́ pé a lè sọ pé relative. Èyí túmọ̀ sí wípé ojú tí ẹnìkan fi wò ó yàtọ̀ sí tẹnì kejì. Ẹlòmíà á wò wípé mo ti pé ọmọ 20 ọdún ó lé 5 gẹ́gẹ́ bí obìnrin, ó ṣe dandan kí n ti wà nílé ọkọ. Ẹlòmíà á wò wípé mo ṣì ní nǹkan ṣe tí n bá ti tó 30 ọdún ni mo tó ṣe tán. Níbi tí ẹnìkan ti ń kánjú wípé gbogbo ẹgbẹ́ mi ló ti lọ́kọ tán ní ọmọ ọdún 25. Ibẹ̀ lẹlòmíì ṣì ń wò wípé mo ṣì ní life mi ahead of me, kò sí tó ń kán mi lójú. Nítorí náà ohun tí ọjọ́ orí tá a lè sọ wípé ó tọ́ fún ìgbéyàwó láti lọ lé ọkọ tàbí láti gbé ìyàwó sílé ó jẹ́ nǹkan tí ó yàtọ̀ pẹ̀lú òye oníkálukú àti ìfojúsùn wa. Ṣùgbọ́n ohun tí èmi rí sí ni wípé ohun tí ó mú ènìyàn ṣetán ìgbéyàwó kì í ṣe ọjọ́ orí ní pàtó. Ohun tó mú ènìyàn ṣetán ìgbéyàwó òun ni kí ni maturity, báwo lẹni yẹn ṣe ti gbọ́n tó, kí ni ìgbáradì tó ti ní. Ààrẹ lòmíràn kò dàgbà púpọ̀ ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ jáde ẹ rò wípé ọjọ́ orí ẹ̀ ju bó ṣe wà lọ ni. So ẹlòmíràn ti nípa àwọn tó bá rìn bóyá ó ti bá àwọn àgbàlagbà rìn lọ́pọ̀lọpọ̀, ó ti láǹfààní láti kọ́ ọgbọ́n lọ́pọ̀lọpọ̀ tó lè fi ṣe ju ẹlòmíì tó tiẹ̀ lọ́jọ́ lórí jùlọ. Nítorí náà ohun tí a lè sọ wípé ó jẹ́ àkókò tàbí ìgbà tó tọ́ fún oníkálukú láti lọ lé ọkọ tàbí gbéyàwó sílé ó jẹ́ nǹkan tí ó yàtọ̀ láti ibìkan dé ibìkan. Bẹ́ẹ̀ ni. A lè sọ pé 25 ló yẹ kí ó lọ lé ọkọ, 30 ni, 40 ni. Ìgbà tí a bá rí pé gbogbo ohun tá a nílò tó bá pé gbogbo èròjà tá a fẹ́ fi di aya, tá a fẹ́ fi di ọkọ tó bá pé. Ẹnìkan sọ̀rọ̀ kan tí mo dì mú, ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kò lè di bàbá nítorí pé wọn ò tí ì ṣe ọmọdé tán. They cannot be fathers because they have not finished being boys. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà bẹ́yẹn. So kì í ṣe nípa wípé fìrìgbọ̀n òṣìlẹ̀kùn tá à ń sọ yìí. Ẹni tó bá ti gbáradì tó ti mọ̀ wípé gbogbo ohun tí òun nílò ní ti ọgbọ́n orí mentally, physically, òun ti nílò ẹ̀ financially, òun ló yẹ kó máa ronú àti ṣègbéyàwó. Kì í ṣe tí wọ́n ń kẹ́gbẹ́ ṣe ní àfojúsùn tèmi, kò ṣe ohun tí wọ́n ń kẹ́gbẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ náà ni máa ní gbogbo ẹgbẹ́ mi ti marry o, gbogbo ẹgbẹ́ mi ti ń bímọ, ẹgbẹ́ mi ti ń ṣe gbá o, ẹgbẹ́ mi ti ń ṣàgbọ̀. Ẹni kì í ṣe ohun tí a sọ pé a kọ́ wọ́wọ́ pé Bísí ti marry, àjẹjọ ṣe tán ní secondary school ni, àjọṣe tán ní kíní kan. Oníkálukú ló ní àkókò àti àsìkò tiẹ̀. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Tá a bá sọ̀rọ̀ nípa àwọn èròjà yẹn tí máa ń jẹ́ kéèyàn ò ṣetán láti lọ sọ pé mo fẹ́ lọ sílé ọkọ tàbí mo fẹ́ gbéyàwó sílé. Àwọn kí ni àwọn èròjà tí ẹ ń fẹ́ nu tí ẹ ń tẹ̀lé mẹ́nubà? Púpọ̀ lọ́pọ̀lọpọ̀ tá a bá ní ká wò ó bẹ̀rẹ̀ láti bí mo ṣe sọ the mental preparation láti ibi ọpọlọ. Wo ibẹ̀ ní gbogbo nǹkan tiẹ̀ ti bẹ̀rẹ̀. Nítorí nígbà mìíràn láwọn nǹkan kéékèèké mi ká tó wá sọ pé ìgbéyàwó ìrìn àjò ayérayé. Mo máa tí n bá jáde lójoojúmọ́ tí mo bá rí ìwùwà sí ẹlòmíì, tí mo bá rí bí wọ́n ṣe hùwà, káwo nǹkan kékeré bíi pé wọ́n ṣe ń tẹ̀ mọ́ wa létí pé má sọ nǹkan jáde tó bá jẹun nínú mọ́tò, má sọ ìdọ̀tí jáde. Ẹ sì rí ẹlòmíràn a ṣe bẹ́ẹ̀. Mo tẹ̀ wá níbì kan láìpẹ́ yìí tó jẹ́ pé mo wà nínú ilé yẹn, mo lọ kí àwọn èèyàn bẹ́ẹ̀ ni a wà ní ojú ìta wọn.
arákùnrin kan sì kọjá àgbàlagbà níbi tí wọ́n ti kọ wípé má tọ̀ síbí sí ó sì dúró lóun fẹ́ tọ̀ wọ́n bá pè níjà wípé ó ṣe máa tọ̀ síbẹ̀ yẹn pé àwa la máa fi mú kóòrùn ẹni ní láti máa sọ wípé ṣé kóun tọ̀ sára ni ilé ẹ̀dẹ̀rẹ̀ kò jìnnà síbi tí ó ti fẹ́ ṣe gáà yìí kó délé ìbéèrè àkọ́kọ́ tí mo béèrè ni wípé ẹni yìí bàbá ẹnìkan ni ẹni tó wúrú ìwà yìí kí ló fẹ́ kọ́ ọmọ nílé ẹni tí òun fúnra rẹ̀ tí ò lè dá decision gidi make tí ò lè ní èròǹgbà gidi láti hùwà tó tọ́ báwo ló ṣe fẹ́ kọ́ ọmọ báwo ló ṣe fẹ́ kọ́ aya báwo ló ṣe fẹ́ darí ilé olórí ilé kan nìyẹn olórí ilé kan nítorí náà èmi feel pé nǹkan tó ṣe pàtàkì jù nínú wípé a fẹ́ yàn a fẹ́ lọ́kọ a fẹ́ láya ó ní mental preparation kí ni mo ti mọ̀ ìgbáradì wo ni nínú òye nínú ọgbọ́n kí ni tí mo mọ̀ pé ó tọ́ láti ṣe ẹlòmíì ò mọ nǹkan kan tó tọ́ pàtàkì jùlọ àwọn ọkùnrin ìyẹn ló máa ń jẹ́ ìyẹn máa ń dà mí lọ́kàn láàmú púpọ̀ because àwọn ọkùnrin lolórí ilé ẹlòmíì ò tí ì lè dá ara ẹ̀ darí ó fẹ́ darí ilé ó fẹ́ darí obìnrin ó fẹ́ darí ọmọ báwo ló ṣe fẹ́ work bébì ń tọ́ bébì so ìyẹn ìkan another one ìmíì tó tún ṣe pàtàkì financial preparation kí ló ní wọ́n máa ń sọ wípé àti gbéyàwó kò lè owó ọbẹ̀ ló ṣòro ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló jẹ́ pé wọn ti ẹ̀ ní ìwò wípé kí làpò mi ń sọ kán tó máa ṣẹ́jú sọmọge irú ẹ̀kan náà sì tún ṣẹlẹ̀ lẹ́yìn àìpẹ́ yìí tí mo gbọ́ nípa ẹ̀ ṣé ni mo kàn ó pa mí lẹ́rìn lọ́pọ̀lọpọ̀ wípé àti ìyàwó ò tí ì parí ẹ̀kọ́ ọkọ tó fẹ́ kò lágbára láti dáràn lọ ṣe ẹ̀kọ́ yẹn kò tiẹ̀ lágbára láti dá ìgbéyàwó wọn gan ṣe owó tí àwọn ẹbí ìyàwó ní kó mú wá pé kó fi sílẹ̀ èló ni tẹ́ bá gbọ́yé náà apàyín lẹ́rìn ó ní pé ipá òun ò ká kó sì fẹ́ yàwó ẹ mo wá wo obìnrin yìí náà tó ń sáré ọmọ kékeré ni ṣùgbọ́n ọjọ́ ilé obìnrin òun pẹ́ṣú òun ló ń bá káàkiri ẹ̀kọ́ ẹ̀ kò tí ì parí ẹ̀ kò dúró káwọn òbí ẹ̀ tún tọ́ yanjú tó fẹ́ bá sọ́wọ́ arákùnrin yìí ẹni tí ò lè dá ara ẹ̀ tán tí ò lè dá létò ọ̀rọ̀ yẹn ó di ìtú atayan ọyàn ṣùgbọ́n wọ́n ṣe ìgbéyàwó yẹn bẹ́ẹ̀ ìgbéyàwó tó jẹ́ pé oúnjẹ gan kò sábọ́ tí wọ́n ti ẹ̀fẹ́ fi ṣe àwọn tí wọ́n pè lálejò láti ó jẹ́ nǹkan àwọn nǹkan yìí máa ń po ènìyàn lọ́kàn ru ẹjọ́ kí là ń sáré lé kí là ń kánjú fún àwọn nǹkan wọ̀nyí ó yẹ kí ènìyàn kó mójútó kó tó bẹ̀rẹ̀ sí ní sọ wípé mo fẹ́ lọ́kọ tàbí mo fẹ́ láya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìgbáradì yẹn a lè máa sọ a lè yànnàná ẹ̀ tán ìtẹ́ni tó bá rẹ́dì gan ẹ wò ó á mọ̀ wípé òun ṣetán lóòótọ́ nítorí pé nǹkan kan tí mo tún fẹ́ sọ nípa ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn tiẹ̀ tí ì mọ ara wọn tán kán tó sọ pé àwọn fẹ́ dàpọ̀ mẹ́lòmíràn. àwọn gan ṣì ń discover ara wọn lọ́wọ́. ṣé mo tẹ̀lé wúrù wà yìí ní ìṣe mọ̀ pé mo lè ṣe. mo láìké ilé ìtẹ̀sọ yẹn o torí pé lọ́pọ̀lọpọ̀ gbà ni mo ti jẹ́ wípé mo ti jára mi kulẹ̀ àwọn nǹkan tí màá rò wípé mi ò lè ṣe màá sì ṣe é bóyá nínú àṣìṣe yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ máa ní ọgbọ́n láti mọ bí kò ṣe ní ṣẹlẹ̀ mọ́. lọ́jọ́ iwájú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ wípé a ṣẹ̀ṣẹ̀ máa ń discover nípa ara wa aláìmọ̀ àwọn nǹkan yìí bó ṣe yẹ ká ṣe lóye ẹ̀ tó a lè kó sọ́wọ́kọ́wọ́ ṣe rí ìrìn àjò ìgbéyàwó dàbí ẹni tó ń lọ sí Àbújá tó wá mú ẹni tó ń lọ sí bóyá ìlú ibo nìyẹn ká sọ pé ẹni tó fẹ́ rìnrìn àjò Àbújá tó pàdé ẹni tó ń lọ Port Harcourt tó ní wípé káwọn jọ rìn pọ̀